Jésù ń bẹ lẹ́yìn rẹ̀ màmí kan. Ìgbà náà fẹ́rẹ̀ dé tán tí gbogbo ayé bá ẹ yọ̀. Àgàn tí wọ́n pè ọ́ lọ́jọ́ sí, ó sì máa kọ́ wọn dání wọ́n bá ẹgbẹ́ nù wọn. Tó láti pọ̀, á pọ̀ gan, á pọ̀ gan. Tó máa pọ̀ gan. Àwọn tó fi ọ́ ṣe yẹ̀yẹ́ lọ́jọ́ tòní, àwọn náà ni ó sọ wípé ẹja bá wọn jó. Ó dénú wọn bí ó dénú wọn, wọ́n bá ẹ jó. Ọlọ́run bẹ lẹ́yìn aṣòdodo. Sọ pé Ọlọ́run bẹ lẹ́yìn aṣòdodo. Ààbò ni Ọlọ́run bẹ lẹ́yìn aṣòdodo. Kò rán ọmọ níṣẹ́ fàyàtì tó bá rán ni níṣẹ́ ní tòótọ́ àti lódodo. Adúró tì í, adúró tonítọ̀ ń gbágbá. Gbágbágbá níbẹ̀ lẹ́yìn aṣòdodo. Ó Ọlọ́run bẹ lẹ́yìn aṣòdodo. Torí náà, gbọ́kànlé Jésù àpáta tí kì í yẹ̀. Má torí àròpin kò ṣẹ̀ sí ẹlẹ́dàá rẹ̀. Padà lẹ́yìn ayé, ìṣe ni wọ́n tàn ní ipa. Ayé afúnni ní fìlàfíkò nítorí lọ́wọ́ ẹ̀. Wọ́n tún mí àsìrìgún, oníhun wọ́n dẹ̀ ti gbẹ̀san. Bẹ̀mí bá ṣì wà láàyè, ìrètí ò pín o. When there is life, there is hope. Yes, yes. Àtọ̀rọ̀ gbogbo lọ́wọ́ Ọlọ́run kì í kánjú o. Má kánjú, ọlá ń bọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ láìṣẹ láyé. Bọ́mọ kìnìún wa máa kígbe bí kíkan. Àwa tí a gbẹ́kẹ̀lé kì yóò ṣaláì ní ohun tó dára. Ṣùgbọ́n seek ye first the kingdom of God and His righteousness. See, all other things shall be added unto you. What shall it profit a man that gains the whole world and loses his soul? Kí ni yóò fi ṣe pàṣípàrọ̀? Ẹ gbọ́ mi dáadáa. Ọ̀nà kan ló tọ́ka sọ́run, ọ̀nà yìí ni Jésù Olúwa. Ọ̀rẹ́ tó bá lè rìn lọ́nà yẹn ló máa dára fún ẹ o. Fàyè ẹ fún Jésù kọjọ́ tó pẹ́. Ìgbà rẹ fún Jésù kígbà tó lọ. Nàìjíríà gbọ́, fàyè ẹ fún ẹni tó dá ọ sórílẹ̀ yìí o. Èso nù Nàìjíríà ẹ gbọ́, ẹ fàyè yín fún Olúwa. Ẹ já padà lọ́nà ẹ̀ṣẹ̀ gbogbo. Ìbọ̀rìṣà àti ìpànìyàn yìí ẹ jẹ́ ajáwọ́ ẹ̀. Ẹ jẹ́ àtọ̀ ẹlẹ́dàá wa lọ. Ṣẹ̀rẹ̀ ohun tó ń dá wa dúró ní káwọ̀ ẹ̀wọ̀ wa mọ́. Ọwọ́ wa tó dọ̀tí ó kún fún ẹ̀jẹ̀ o. Àwọn ọwọ́ ọmọdé, àwọn yẹn kún fún àrékèrèkè. Tẹ́ bá ṣàkíyèsí àwọn ọmọ tá à ń bí níwò yìí, ọgbọ́n wọn lé kan, ó lé igba. Àti sáré owó, àti sáré òkìkí, àti sáré ohun gbogbo, ó yára àwọn lẹ́sẹ̀ wọn. Kò sẹ́ni tó fẹ́ gbà mọ̀ràn ìyá mọ́. Kò sọ́mọ tó fẹ́ gbà mọ̀ràn bàbá mọ́. Ayédolóbìrí ko ó kọrí sílẹ̀ à ń bá lọ.